Apata Uyes Entertainment TV, your #1 birthday arena. Owó ṣe gbà o. Òkú ọdún o, aṣọpọ̀ ọdún láyé. Àmì àti àṣẹ àmì wàá sọ̀pọ̀ ọdún láyé. Àpáta dé ọmọgbèmí lèmi fẹ́ máa kí níyì dúdú bíi kóró ìṣin. Mr. Nicholas Owóṣègbà gangan lèmi kí pé okú ọdún ọjọ́ ìbí tòní àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Abá ò dúpẹ́ lọ́wọ́ Olúwa kọ́dá ayé tó dá ọ sáyé tó tún dá ọ sí nínú ayé tí ó sì dá ọ dá nínú ayé tí ò dá wàhálà sí ọ lágbádá. Ọ̀kan pàtàkì ló jẹ́ láàrin ògbóǹtarìgì fọ́níṣọ̀ tó gbajúgbajà ní tìlé toko tó fi dékè òkun. International furniture tó mòye ọ̀rẹ́ rẹ ló ní kéwì fún ọ ó léje gbogbo Malaysia ní tìlé toko ló ní kí n máa dá kékelúke ó ní okú ọdún okú yèdùn ó ní kí n bá ọdẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ìdànrè níṣẹ́ lé bàbá rẹ ìwọ lọmọ Ìdànrè mọ̀jú ọ̀bà ọmọ abílà méjì ojúṣege ọmọ Ìdànrè mẹ́ẹ̀ níwọ̀n àfẹnajá wẹ́wẹ́ méjì ilẹ̀ ọmọ amúgbábúwó ọmọ oníbòwò àgbọ̀ngbọ̀ngbẹ ọmọ alágbàdà tó ń ṣòwò lọ́nà àbàdà ọmọ apàdán jẹ ọmọ apàdán fò làlàlà ọmọ apàdán ṣẹbọ ọmọ aládàá funfun lórí òkè ọmọ eléwúta abìdí kùkùkù lórí òkè òkúta ọmọ olómi tó ń kán tẹ́rẹ́tẹ́rẹ́ lórí òkúta ọmọ olókè tó kalẹ̀ tó dàbí ṣẹ̀kẹ̀rẹ̀ idẹ ọmọ olókè tí wọ́n gùn lọ́jọ́ ọdún ọmọ àti gòkè Ìdànrè bí ẹ̀kọ́ àti sọ̀kalẹ̀ bí ẹ̀rín ìwọ lọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúróbọ mẹ́rin abẹ̀rẹ̀bọ mẹ́rin àkúnlẹ̀bọ olóhùn tí wọ́n fi mẹ́rin tó kù ṣe ń lé bàbá tó bí ọlọ́mọ ọmọ ìlú tókè yíká ọmọ ìlú tó fòkè bora bí aṣọ ọlọ́jọ́ ìbí tòní jẹ́ ìdálé torí bí n bá dàlé mo lè kí ọ́ dọ̀la wò ó máa mọ̀ ń ṣe ni ebi ẹnu ò ní pa ọ́ torí èbí kò kí ń pagún dọjọ́ alẹ́ ó ní jẹ́gun káyìn ẹran nítorí níbi olórí tí ń gbórí tálámọ̀ ń gbámọ̀ ó bá wọn débẹ̀ ó dóríire mo rántí ọjọ́ òun àná torí ń joyè láyé ó di gbádàgbọ̀n ó bá wọn lọ látàrí ń joyè lọ́rùn ó di gbádàgbọ̀n ó bá wọn lọ orí àpérè tí sọlọ́jà gbà ó ti wá gbé ọ débi ire orí rẹ̀ ò ní burú ó ní fàìsàn ló gbà ó dẹ̀yìn òṣùgbó ká tó gbọ́pọ̀ ẹ̀dán ó máa ṣàmọ́dúnmọ́dún àìgbọ́pọ̀ àdá jẹ́jẹ́ lọ́kọ́ ń gbó ilẹ̀ òkè ń rọ̀run ò ní kún kékeré ò ní ya wèrè lágbà ayẹyẹ rẹ̀ ò ní di yẹ̀yẹ́ lágbára Ọlọ́run bàbá Yọ̀mídé ìwọ lèmi kí lọ́wọ́lọ́wọ́ bàbá praise okú ọdún okú yèdùn bàbá Yọ̀mídé yíyẹ ní yẹyẹlé ayé ọkà lẹ́gbẹ̀dẹ́mukẹ́ bàbá praise rírọ̀ ní ràdàbà lọ́rùn àárọ̀ ọlọ́run láṣẹ Ọlọ́run níre là ń sọ̀rọ̀ àtàire níre ní tẹrútọmọ ó máa sọ̀rọ̀ rẹ lágbọ́rọ̀ Ọlọ́run ọba mi òkè tẹrútọmọ wọn ó máa sọ tìyẹ níre ní ojú òkè ti náà lẹ́ ojú òní tìyọ́ lágbọ́rọ̀ Ọlọ́run ọba mi ò ní bá wọn tẹjú ilẹ̀ mọ́lẹ̀ àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí happy birthday to you na and I wish you long life and prosperity bóyin bá ṣe tán oyin á padà sínú kókó ogi bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi àforí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́ ká gbogbo lẹ̀kílẹ̀. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.